gbogbo àwọn eléyìí tí àmẹ́nu bà tá à ń sọ fúnra wa yìí à ń sọ fúnra wa látàrí pé àmọ́ ìta ṣe tí Ramadan tí àjọ ń gbà yìí tí ó fi di ohun tọ́lọ́run ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ tèmi àti yín láfi ní pé kí a gbìyànjú lọ́tùn ká gbìyànjú lósì ká jẹ ǹtọ́ ẹ̀ ká jí ẹbí ká jí ará ká jí ọ̀rẹ́ ká jí ojúlùmọ̀ ká kàn síra wa níbi tó yẹ ká ti kàn síra wa ká pera wa níbi tó yẹ ká ti pera wa bóyá eléyìí ó lè fún èmi àti láǹfààní láti jẹ́ pé Ọlọ́run ọba láàánú yóò ṣe Ramadan ní ìtẹ́wọ́gbà fún ẹnìkọ̀ọ̀kan wa tàbá ti wá jí lóòótọ́ gbogbo àwọn kókó fúrúkọ̀ ń bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ fílẹ̀ láì ṣe àwọn yìí ń ṣe kókó àwọn pẹ́pẹ́ fúrú yìí wọ́n ṣe pàtàkì yálà afẹ́dìdì ńlẹ̀ ayọ̀nà fúlàní àtìláwà kùránì ni àwọn àsìkárò ọlọ́kọ̀ òjò kan ẹ̀já gbìyànjú láti ṣe wọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe kókó fẹ́mi àti yín láti ṣe ẹ má jà jí kábọ́ sóko eré ẹ má jà jí kò wá jẹ́ pé bóyá àwọn nǹkan tí kò wúlò ńlá màá wá mú ṣe ẹlòmíì tó bá wá jí lásìkò yìí Allahu Akbar subhanallah ẹlòmíì tó bá jí lásìkò yìí bí ẹlòmíì sì ń dìde kó lẹ̀ tó ń dìde kó lórí ibùsùn rẹ̀ báyìí aṣọ lẹlòmíì sáré kó jáde wípé kóun sáré fọ aṣọ yìí aṣọ tó sì kó jáde yìí gbogbo àti ìwà ìfọṣọ ìtàn ó ṣeéṣe kí aago 4 kó ti mú di aṣọ òun náà ti mọ̀ pé nígbà tí aago 4 ó bá fi lò àbẹ aago 4 kọjá ètò kan kó lọ jẹ sàárì aṣọ tí ó sì sáré kó jáde yìí tí kò sí ohun tó fi dá ẹ lójú pé tó bá fọ̀ tán ìwọ náà ló padà wọ aṣọ yìí sọ́rùn kò sí ohun tó fi dá ọ lójú báwọn kò sí ìdánilójú lórí eléyìí kí wá ní ohun tá à ń sáré lórí ohun tí a ní ìdánilójú fún kí ni ohun tá à ń sáré lórí ohun pé ohun tí òfin lọ́kàn balẹ̀ tá à ní kápá lórí ẹ̀ kí ló fà tá à ń sáré lórí àwọn nǹkan wọ̀nyí kí ló dé tá à lè sáré lórí ohun tó jẹ́ wípé bá a bá tiẹ̀ rí gbámú láàrin ìṣẹ́jú àyá bóyá ó lè ṣokùnfà àfàyọ wa nínú ìdààmú kan nínú fìtínà kan àbí tó bá tẹ̀sẹ̀ pé lọ́wọ́n bá ní pé ọ́yá èyí tó ọkọ̀ kalẹ̀ àsìkò rẹ̀ náà lóde yìí àjọkọ ni tá a dá síwájú Ọlọ́run tí kò sí tàbí ṣùgbọ́n tá a sì bá bóyá nọ́fìlà bọ́lọ̀ bá sọ pásìkò tí òun dé tóun fẹ́ wá sọ́dọ̀ tòun nu nọ́fìlà òun ò lọ lásán ẹjọ́ ń lọ ni bó o tìláwà kùránì bóyá òun tìláwà lọ́wọ́ ni o parí kùránì lọ́wọ́ ni o ṣe gbé lọ́wọ́ ni o àníyàn rẹ ti gbé kùránì o fẹ́ gbé lọ́wọ́ ni o Ọlọ́run náà ni mo dé sí ẹ lọ́rùn mọ̀ wípé ìwọ̀nba yẹn tó bá ṣe pẹ̀lú tìláwà kùránì ẹjọ́ ń lọ ni kò ní fi ọ́ lẹ̀ tó bá ṣe pé àsìkárò kan náà ló bá gbámú tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn àsìkárò yìí tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn àsìkárò yìí tó bẹ̀rẹ̀ sí ṣe àwọn àsìkárò yìí àwọn àsìkárò tó gbámú yìí òun náà ò ní fi ọ́ lẹ̀ yọ́ tẹ̀lé ẹ̀ lọ ni àmọ́ rántí o tẹlifíṣàn tó jókòó tì lásìkò yìí tó ń wò láwọn fíìmù lóríṣiríṣi àbáwọn eré tó ti wò kù tó jókòó tì bí kí n dáhùn ìbá ka ọmọ bẹ̀ tẹlifíṣàn wà o àwọn ọmọ rẹ̀ ò mọ wò ó lọ tí wọ́n tẹ̀lé rántí rẹ̀ mọ́ kò sì ní tẹ̀lé rẹ̀ bí ọ lọ aṣọ tó sáré kó jáde ẹlòmíì ni wọ́n kàṣọ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn bẹ̀rù pàwọ̀ tẹ̀fẹ́ aṣọ tó fi lẹ̀ wọn ẹjẹ́ afaṣọ bàbá mi tọrọ ẹjẹ́ afaṣọ ìyá mi tọrọ ló bá tán kò ní tẹ̀lé ọ lọ ẹlòmíì gbà tó jí láàárọ̀ yìí tó jí láàárọ̀ yìí ó sáré gbé kẹ̀kẹ́ ẹ̀bọ́ta ló bẹ̀rẹ̀ sí fọ kẹ̀kẹ́ la ilaha illallah Muhammadur Rasulullah àwọn èèyàn kí ló dá bẹ̀rù Ọlọ́run báyìí kẹ̀kẹ́ ẹlòmíì fọ lásìkò yìí báyìí ẹlòmíì sì wò pé kóhun sáré nu mọ́tò tòun àbí kóhun fọ mọ́tò tòun gbogbo nǹkan yìí pé kò dá o ṣùgbọ́n ohun tá à ń sọ ń bẹ̀ ni wípé èyí tó yẹ ká fún Ọlọ́run lásìkò yẹn já fún àsìkò ẹ̀ torí pé òun lásìkò àsìkò ni
òru tá a wà yìí àṣírí kan bẹ́ẹ̀ àwọn màlẹ́kà kan ń sọ̀kalẹ̀ láwọn àsìkò yìí tó jẹ́ pé wọ́n ń bi èmi àti ẹ pé bí Ọlọ́hun pé ó ṣetán àti dá ẹ lóhùn ó ṣetán àti dá ẹ lóhùn pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n ń sọ sí wa létí àwa la gbọ́ wọ́n ní àpè ó ṣetán àti dá wa lóhùn àmọ́ wò ó gbọ́ àmọ́ yẹ ká mọ̀ pé àsìkò yìí àsìkò tí ò gbọ́dọ̀ lọ ni tó bá wá rí bẹ́ẹ̀ mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ já gbìyànjú láti dìde láti ṣèpọ̀ fọlọ́hùn gbogbo ìta àmú tá à ń ṣe tó jẹ́ tinú ayé òun ìyẹn ò pọ̀ dandan èyí tó pọ̀ dandan ẹ jẹ́ ká fọ Ọlọ́run bá mi aláwòrán bí eléyìí náà lábàá fi kíra wa ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 láti 1.9 ní òwúrọ̀ yìí pẹ̀lú gbólóhùn wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìjẹ́ ní báyìí.